dark room, orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìlọ́kùn fún nira yàrá òkùnkùn dark room, orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìlọ́kùn fún nira. Life after death, I'm a gbélé ayé bí ẹni tí ó sì. Jújù láyé wà o. Jújù láyé wà. Òkùnkùn bírí ó ṣe jẹ́jẹ́. Yàrá òkùnkùn. Yàrá òkùnkùn. Ooh. Finally, I am a winner. You know, I feel alive with every breath I take. I feel I have won. And the truth about this whole thing is you are the key to my survival. Oh my God, I'm blushing. I just want to say thank you. Thank you for being my wife. And thank you for being my husband. I love you. But why are you not in bed? In bed on my wedding night? Yeah, anything bad? No. It's just that I need to start performing my duty as your wife. Gbogbo ojúṣe mi, gbogbo nǹkan tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀, alẹ́ ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Yes, I understand, but Tomba Fididamio, I would say, don't stress yourself this night. To Badarola, you can start whatever you want to do. Just come on bed. Well, I want to start stressing myself, you know, because my priority as your wife starts from the kitchen. Okay, I need to prepare you a very good meal tonight. Mo fẹ́ kó jẹ oúnjẹ ara tó dáa, kó wá jẹ oúnjẹ mi gidi. Tó bá jẹ oúnjẹ ara tán, kó wá jẹ oúnjẹ mi. Okay then. I'll wait for you in the living room. Okay. While you prepare your thing, and after the food, I'll carry you in my arms to the bed for the other food. I love you. I love you. Eva. Okay. So, let me continue with something like this. Hello, babes. What's up? Adúpẹ́ lọ́wọ́. Mà tí sùn. Mo kàn fẹ́ sáré ṣe oúnjẹ díẹ̀ fún bébì mi. Kí ló mìíràn pé alọ́jọ́ wedding? So, torí alọ́jọ́ wedding ṣe nǹkan kan mi má jẹun sùn wáyé. Àwọn ojúṣe mi ni mo ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn iṣẹ́ tí mo wá ṣe nínú ilé nìyẹn mo lè ti bẹ̀rẹ̀. Okay, kí ni nǹkan tí ìwọ náà ń pè fún lóru? Kí ló dé tí ìwọ náà ti sùn? Ẹ ti sìn mí délé ọkọ, ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ojúṣe mi ń bí ṣe ti gbọ́. Okay, don't worry, I'll call you tomorrow, okay? Alright, bye. Bye. Dan, baby.
Baby. Baby. Sir. Yes, sir. Maybe, sir. Most of them want better. If you work him say security purpose, most of maybe, sir. Hey, sir. When she ni ita, we can want in Nule. Okay, this I like to very relaxed, take fresh air right here. So. Hey, atmosphere. Ma pada wọlé tó bá yá. Yeah. Because AC living room here, shishemo. And the heat is much. So. Hey, yeah. To of when you said the Nata project of Ibiro Yoruba Atutu, go about Nigeria. Our country is noisy. Our country is a lot of eating girl. I'm a call at Sunday, Lori Bukuma. Anybody, Uncle I say PM, anybody. Uncle call money. Is a giddy. You will not listen. As freedom is a giddy. Tipatipa of freedom, no, don't Oji. What is a giddy? Onyo, Kubagidi, and Kubagidi. Is a giddy everything. No matter in Marcel and so for Guadina Rolla, Machikri, Magina, Colos of Majadi, Mabua. I think they didn't romantic gassing. I need to do that. I must have any Bashir did not see abroad from no location to another location, Germany to Dubai. Yes, sir. Thank you. The cabinet will do the Ogbalo. Baby. Dan. Dan. Madam. Ijebu. Sir, ma, ma. Yes, ma. Jọ ọkọ mi ńkọ́. Ibi èmi tó ti wọ́n ra àjọjọ́ òun ká ti mi tóbi tó rọ nátẹ̀kọ̀. Mo tọ́ ọ̀rọ̀ wọn sọ mo wá sọ mo yí sọ̀fọ̀ yẹn ó wà tọ́sìn òun náà rọ̀ bá ká tó ti ṣẹ́ sí. Wọ́n rún mẹ́sì ṣe ráwọn ṣẹ́ sí. Wọ́n dà nítorí sọ̀fọ̀ wọ́n sọ̀rọ̀ láti jẹta. Àfi tó rò ráì òun rún mẹ́sì jókòó òun jù sí lọ́dọ̀ kípa wọn. But inú mi rọ observe ní sọ̀fọ̀. Wọ́n máa ń sọ̀fọ̀ yẹn ń gbá àtẹ̀gùn káàkiri lọ sí backyard. Ó gba atẹ́gùn lọ sẹ́yìn. Ṣé yẹ possible ṣàkíyàn máa gba atẹ́gùn káàkiri ni? Ṣé atẹ́gùn tó ń fẹ́ mi báyìí ó yàtọ̀ sí tó ń fẹ́ lẹ́yìn ibẹ̀ yẹn ni? No, tó ń sọ̀bọ̀ ṣé wọ́n sọ̀bọ̀ pépà rán ní bẹ́ẹ̀ òun wọn pànátà rọ̀ nígbà mìíràn kọ́ ti ń pè sáfíìsì ó máa ń fọ́ àbílẹ̀bù ó máa ń lọ ó máa ń bọ̀ òun mú àwọn sọ̀bọ̀ pàṣẹ atẹ́gùn yẹn òun kọ́ òsọ̀bọ̀ káwọn rìn káàkiri wọ́n sọ̀bọ̀ kó nìyẹn ṣẹ̀ṣẹ̀ ṣe bá fìtàn kò rìn káàkiri atẹ́gùn máa wọlé sí lára. Bọ̀ ṣé kò ń ṣe pé ó jáde àbí nǹkan kan? Irọ́ o, mo ti tilẹ̀kùn láti 11 o'clock for security purpose. So ibo ló wá sọ pé ó lọ báyìí? Kó má ṣe bá kíádì olóṣì bá kíádì kan rẹ̀ lọ ẹni wọ́n sọ fún oníyàn ẹni rè lẹ́rẹ́ rè má gapa bóyá ká ṣẹ́kì wọn ní bá kíádì. Ọtí bo ló wá lè wá lọ lórí báyìí? Olóṣì àtẹ̀gùn kóníyàn mìíràn àtẹ̀gùn máa fẹ́. Baby. Baby o. Ṣé o gbádùn ṣá? Baby o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Ó sọ pé o dẹ̀ ṣí gate fún mi. Ṣí gate ní déṣẹ̀ ní rè wọ́n déṣẹ̀ ní rè fún fẹ́ǹsì àwọn olóyìnbó rè sọ fún look before you leap kọ́kọ́rọ́ security ọ̀nà mi mo ti ti gate déṣẹ̀ ní rè fún fẹ́ǹsì Ọlọ́run máa gbà mí kẹ́ ẹ́. Àdàrọ̀ báyìí gbogbo orun kó mọ̀ ní láti wò kò sí bíbá yìí kò sí inú ilé kò sí ìta torí Ọlọ́run. Ọlọ́mọ mi wọn má ti gbá tẹ̀gùn dènà ẹ̀jọ̀ padà bóyá kí wọ́n ṣe ẹ̀pọ̀ ọkàn mi ẹ̀mú fóònù kún ẹ̀ pé fóònù wọn bóyá wọn má gbé fóònù bóyá wọn ní nọ́mbà àwọn ẹ̀nà wọ. Fóònù ẹ̀ wà nínú ilé. Ó wà nínú ilé ìgbà tó bá jáde kò mú fóònù jáde torí Ọlọ́run lọ́gànjọ́ òru yìí. Ọlọ́run máa ṣàánú mi rán pé ní sẹ́sẹ́ máa gánjá ọlọ́màjẹ́ tó tìrìpù oníránṣẹ́ṣẹ́ ìwé dínì Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi kọ́ má kàásù tìrìpù mi káyé má kàásù tìrìpù mi gbogbo àdúrà Ọlọ́run níránṣẹ́ṣẹ́ ṣe ìwé dínì madam ẹ pè nọ́mbà wọn. Ọmọ nǹkan sáré wọlúlé kó lọ mú kí mọ́tò mi wá lọ mú kí mọ́tò mi wá. Ọlọ́run o
This looks like my house. I'm trying to also your compound because what stuff here. This is not my compound. Initially. Talo wa nbi. What is wrong with you, my friend? Morning, sir. Morning, sir. Sleeping on duty. I'm sorry, sir. I'm sorry, sir. Ṣé náà dẹ̀ lẹ́ ń ṣe? I'm sorry, sir. Àwọn. Ẹ kálẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo nílò ìrànlọ́wọ́ yín. Mo ń wá ọkọ mi ni. Mo ń wá ọkọ mi. Mo dẹ̀ ti wá káàkiri. Ẹ calm down, madam. Ẹ calm down. Ẹ jẹ́ kí nǹkan tẹ́ ń sọ yìí kí ló ṣẹlẹ̀? Ọkọ mi ni. A jọ wà nínú ilé ni. Mo ń dáná fún lọ́wọ́ ni. Ó dẹ̀ ṣe bọ́ sí ìtàní pé kò ń gbàtẹ́gùn. Kí n jẹ́ pé níta pé kó wá jẹun. Bí mi ìtẹ̀ṣẹ́ rí mọ́ nìyẹn. Mi ì rí mọ́ láti fi 3 ni mo ti mi ì rí torí Ọlọ́run. Nínú limbo kí ló ṣẹlẹ̀? Èèyàn mélòó lẹ ń gbé bẹ̀? Ìyàwó mẹ́ta ni èmi, òun àti gateman àti etí ẹni tiẹ̀ lọ́jọ́ ìgbéyàwó wa. A ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tán ni kò sẹ́ni kankan lé àwọn mẹ́ta náà la wà lé. Èmi àti gateman náà la dẹ̀ ti wá káàkiri gbogbo ìlú. Kí lẹ wá fẹ́ káwa ṣe báyìí? Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ tẹ̀lé mi ká lọ ká tó lọ́wọ́ ni. Madam ni lọ wá pé ọkọ àwọn sọnù mi ti understand. Wọ́n ṣe ń dé bí ń sin náà tó ń ṣàlàyé ni. Ẹ gbọ́ kí ló ṣe yín? Èmi ni ọkọ mi ló sọnù. Ó sọnù ní láàrin inú ilé mo dẹ̀ ti wá káàkiri látàárọ̀ mi ni. Ọkọ yín sọnù nílé. Bẹ́ẹ̀ni. Kí lẹ wá sọ fún wọn? Issue ẹ̀ náà la ṣe fẹ́ máa take record ẹ̀ ká lè mọ what next láti ṣe. Ok. Madam, ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé ẹ máa bá mi ní ọ́fíìsì mi sìn, so ẹ lè kọ statement yín, a lè mọ the next thing that máa ṣe fún mi. Ẹ má jẹ́ kí n tẹ̀lé yín wọ lọ́fíìsì lọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fẹ́ kí ẹ máa tẹ̀lé mi lọ bá bẹ́ẹ̀ ká lọ́jọ́ wá ní. Madam, wo tí ẹ̀ tẹ́ bá wa ni orúlá wa yìí náà ẹ máa kọ statement náà. Irọ́ ìmọ̀ mi ò lè fara balẹ̀ kọ statement. Statement máa máa gbẹ́jọ́. Ẹ tẹ̀lé mi, madam. Àbẹ̀sí o máa lóru yìí kéèyàn máa wá ọkọ̀ kiri lóru. Ta ló fẹ́ kúkú yà? Lóru. Alpha ṣé àwọn pípín yẹn dẹ̀ padà wá? Ọ̀gá ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe gbà mí kalẹ̀ tẹ́rà ń kalẹ̀ ó ní kẹ́ bá mi sán náà ní o. Àbí bò láti irú oníwò la kọ sínú gbẹ̀dú eléyìí. Àbí ńgbé èèyàn ṣe ìyàwó lónìí tó sì di bí alẹ́ tí wọ́n sì mọ ọkọ ìyàwó tí wọ́n sì jí lọ láì ṣe gbọ́mọgbọ́mọ tó gùn wọlú. Ẹ dákun irú orin wo la fẹ́ kọ sí ìlú tí wọ́n lù kalẹ̀ yìí. Nígbà tá a bá sì ti níjọba ṣe mẹ́gbà tí lóhun gbogbo ṣe bá ṣe lajú lẹ́rẹ̀ẹ́ tí gbogbo ẹ̀ ó ṣe àṣọ lọ bẹ́ẹ̀. Uncle, ẹ ní sùúrù. Ṣé rí issue tó wà nílẹ̀ àwa náà dákẹ́. Ṣẹ́gun mo sọ fún yín lẹ́ẹ̀kan pé kéèsì yìí ti wà ń bí already. Àwa náà ń try láti carry investigation wa out. Ẹ wo ọ̀gá ọlọ́pàá yóò níyànjú kankan kan sẹ́ni níbi tọ́rọ̀ bá dá bá ọ̀rọ̀ dé ìgangan ní jóun bó la ṣe fẹ́ rí ọmọ tí a tó jọ ọkùnrin tó ṣe ìyàwó ni sẹ́ni ọ̀rọ̀ bá níyàn torí pé ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ṣe ń wo ó ti fi ẹkún wọ́n ti fi sọra wọn dìdàkudà wọ́n lè sun ẹkún látàárọ̀ dọ̀tún la mẹ́wàá bàbá gbé koro bá yóò kún bẹ́ẹ̀ ni wọ́n sọnù. ẹ wo ọ̀gá ọlọ́pàá sẹ́ni nǹkan tí mo fẹ́ ni pé bá a ṣe fẹ́ rí ọmọ gangan lójó wa lógún torí pé mi ò mọ̀ gbọ́rọ̀ nkú ti wà á yín tẹ́lẹ̀. Bọ̀ nígbàgbọ́ a máa rọ́mọ yẹn àwọn boys mi ò ti send wọn síta ọmọ yìí máa jáde lágbára Ọlọ́run. But nǹkan tí mi fẹ́ sọ fún yín sí ni anytime any day tá bá ti need the assistance yín màá fẹ́ kẹ́ máa yọjú sí wa. Àbíbò lè yóò ṣe wòsùnsùn tí ó sùn nílé rẹ̀ tí ó sì fọrùn rọ́ bóun ó ṣe jíyàn lọ tá a sì wà tí tá a sì ní rí mọ́ bá náà tí wọ́n fẹ́ fi dá wa lójú rẹ̀ tó fẹ́ fi pa wá lẹ́. Ẹ farabalẹ̀.
take care easy now. Wọ́n ṣàti fọkàn wa balẹ̀. Wọ́n ètè ń ṣe báyìí. Àdúrà ló yẹ ká máa gbà. Kò sí gbogbo tó máa ṣe bọ̀dá mi lágbára Ọlọ́run. Àdúrà. Wọ́n ní ọmọ ẹni kú. Ó sàn ju ọmọ ẹni sọnù lọ. Kí ló dé, kí ni mo ṣe? Ní ọjọ́ ìgbéyàwó ọmọ mi ni wọ́n wá gbé. Ta ni mo ṣe tí ó dẹ̀ bí mi? yìí sí bẹ́ẹ̀ bó bá fẹ́ sọ̀rọ̀ tí bá ń dùn wọn lọ́kàn wọ́n mọ̀ ṣe yìí sí ṣé ó yẹ kí wò tún mọ̀ kẹ́ tún mọ̀ ṣe gbogbo eléyìí tẹ́ tún ṣe nísìnyí ẹ dákun ẹ dúró ná ìjọ mélòó gangan lẹ fẹ́ ṣe gbogbo eléyìí dá ara ń tẹ̀sí ṣe ní police station tá a lọ ní àná nù tó jẹ́ kí mò ń sọ fún yín pé gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí nídìí rẹ̀ lóòótọ́ tilẹ̀ ń tọ́lọ́run téèyàn pè jẹ́ irọ́ kò sẹ́ni tí irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí tí ò ní dùn ọmọ ẹni sì kú lóòótọ́ ó sàn jọmọ ẹni nù lọ ṣùgbọ́n ẹjẹ́ àfọ̀rọ̀ wa mọ́ ọlọ́run ọba elédùà tó fún wa yóò dá padà fún wa kò ní fi pa á lẹ́kùn mo sì fi ń dá yín lójú pé bẹ́ẹ̀ mi bá ti ń kúrò ní àyín nísìn ní gba divisional àwọn ọlọ́pàá lọ á lọ tún announce fún wọn pé ẹjọ́ ọmọ yìí ẹ bá wa wá rí ẹ dá pé fi fọ́tò rẹ̀ bẹ́ẹ̀ á sì tún lọ sí gbogbo àwọn rédíò ní àtàwọn ibi tí wọ́n ti lè mọ announce pé à ń wáyàn ó sì dá mi lójú pé dúdùn báyìí lọ́sàn-án oṣù. Àmì ẹjọ́ ìṣàbá mi bá wọn sọ̀rọ̀ tó ibò yín ṣe òun ló ń bà mí lẹ́rù. wo ìwọ tún mọ̀mọ́ kéwèé mọ́ o ti sọ̀rọ̀ tó mọ́yán lórílẹ̀ kan ṣebí wọ́n ló yẹ kó mọ pẹ̀tù sí wọn lọ́kàn ṣẹ́ẹ́rí níbi tọ́rọ̀ dé dúró yìí lẹ́yìn pé ẹ wọlé kẹ́ ẹ dáná oúnjẹ kí wọ́n jẹun kí wọ́n sì wà láyọ̀ àtàlàáfíà àbí ṣé ẹ fẹ́ jẹ́ kí àwọn ará àdúgbò kí wọ́n mọ gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ni ẹ wo ẹjọ́ torí tọ́lọ́ tàná bí mo ibẹ̀ yín o. Jẹ́ ìṣòfò ọmọ jẹ́ fojú sunkún ọmọ láyé mi ẹlẹ́dàá mi ibikíbi tọ́mọ mi bá wà ìwọ náà bá mi dáàbò ẹ̀ bọ́. Àmín àmín àmín. Tí gbọ́njẹ mi wá èyí tán gbé wá tẹ́lẹ̀ mi ò jẹ ẹ̀rọ àti ìtàn gbé wá yìí àti ilé ìtàn gbé wá tẹ́lẹ̀ àti ìtàn gbé wá tẹ́lẹ̀ ẹjọ́ báwo ló jẹ náà ṣe wọnú ibi tí mi ò rí wọn wọn dẹ̀ ní ṣílẹ̀kùn. Olúwa àwọn olówó ń di ọ̀rọ̀ mi báyìí. Irú òpó níyàwó mi kan fẹ́ wá. Irú òpó níyà mi fẹ́ wá. Olùfẹ́ mi. Who are these people? What are they up to? Yàrá òkùnkùn, dark room, orí mi máa jẹ́ ń débẹ̀, níbi tó kún fún nira. Níbi ìtẹ́gùn ti ń gbé ní yàrá òkùnkùn, níbi tó jọ ẹni tí ń ṣó. Dark room. Mama wò mí ràn. Kódà kan, ìgbọ́n lọ sódò àwọn ṣe lọ sódò àwọn ọlọ́pàá láǹdọ̀. Ariwo amárí náà ló ń pa. Gbogbo ìgbà náà ni mò ń béèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá. Wọ́n ṣàní ká fọkàn balẹ̀ nípa máa rí nínú òdúró.
èmi mọ̀ pé kò yẹ kó rí báyìí ìwọ fúnra ẹ mọ̀ pé kò yẹ kó rí báyìí ó mọ bí dálẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ mi ìwọ ló dẹ̀ súnmọ́ dálẹ̀ jù. ẹ̀gbọ́n mọ́ mi mo bá sọ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó yé mi náà fún ara mi irọ́ ni mò ń pa kàyéfì ńlá ni gbogbo ẹ̀ sì ń jẹ́ gbogbo ẹ̀ kàn dàbí àlá ni ìṣe ló dàbí ìgbà tí mo ṣe ń sùn bí ẹni pé kí n kàn tají kí gbogbo kinní yìí kó dẹ̀ jẹ́ pàlà ni àbí tí ìwọ ló ń bá mi gbọ́ pé lọ́jọ́ ẹ̀yẹ mi òun lọkàn mi pòórá gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí mọ́ mi kò dùn mẹ́mi náà tó bá jẹ́ pé mo mọ ibi tó wà ni màá ti wọ bọ́ta èmi kò fẹ́ rí mo fẹ́ fojú rí láti jọ yìí. èmi mọ̀ pé gbogbo ẹ̀ tó lọ́wọ́ ní ọ̀rọ̀ yìí ní agbára ọlọ́run folómi ẹ̀fọ́ ṣòfò ló ń tàn máa ṣe. kì bá àjọkùnrin kì bá àjọbìnrin kó ṣọmọdé àbí àgbà ni onítọ̀hún ò ní rí ibi sí nílé ayé ẹ̀ níjọ́ nǹkan rí ẹ̀ báyìí aburú báyìí tó yìí lè máa ṣẹlẹ̀ sí ni torí mi ìmọ̀ nǹkan tí mo ṣe mi ìmọ̀ nǹkan tí mo gbà kí ló dé kí ni mo ṣe fún yín tí wọ́n fẹ́ fi bí ọmọ mú mi kò yé mi o. ara bíi amọ ló ń tàyẹ ọkọ ẹ o kò sẹ́ni tó máa ṣe ọlọ́mà fi náà ọmọjú gbogbo wa kò sẹ́ni tó máa ṣe ó máa tààrà mi ìwà nífẹ̀ẹ́ kó bínú sí ṣó ti gbọ́. but mọ́mi kò wá sí bó ṣe lè wọ̀n kórí kò yẹ kán ṣàdúrà tó tó yẹn sí mi ìyàwó ọmọ wọn ni mo jẹ́ inú èmi náà dùn sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. mo fẹ́ gbà ẹ́ nímọ̀ràn kan èmi ò bá ní fọ̀ náà kó má lọ sọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ torí gbogbo tó bá ti ń rí ẹ́ ń sìn ìtara ló máa fi sọ̀rọ̀ sí ẹ. àní ẹlẹ́ǹkejì pàápàá ilé ọkọ ẹ̀ yẹn mo fẹ́ kó stọ́ọ̀pù bẹ̀ yẹn láti lọ for now. kí n kúrò ní ọkọ mi. torí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ni bójú ọ̀dọ̀ mi farapamọ́ sí gbọ́dọ̀ pé ọ̀dọ̀ rẹ tó fẹ́ dúró sí fúngbà díẹ̀ tí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tiẹ̀ fi kúrò lẹ́nu mo dẹ̀ wọ́n pé lágbára Ọlọ́run máa ṣọkọ ẹ̀ rírí lágbára Ọlọ́run. mami ẹ̀yin ò dáa ó máa jẹ́ kó máa ro èrò burúkú sí mi sí ni gbogbo nǹkan tó ti ń rò nípa mi tẹ́lẹ̀ pé bóyá èmi ni mo jí ọmọ àwọn pamọ́ wọ́n máa wá rí rò dáadáa wọ́n máa rí sọ dáadáa ń sìn ni wọ́n á wò pé òkè bóyá ṣẹ́bi tí mo ṣe òun ló jẹ́ kí n sá kúrò nílé. kò sẹ́ni tó máa sọ pé wọ́n ló gbọ́ ọkọ ẹ̀ pamọ́ àdúrà táwọn máa gbà ń sìn ni wípé kọ́lọ̀ ń ṣàṣì ọkọ ẹ̀ ní rírí gbogbo tá a bá ti rí yẹn sìn gbogbo nǹkan tó ń rún lẹ̀ á tán mi wà nífẹ̀ẹ́ kí wọn náà kú kẹ́mi ara ẹ̀ sókè for now ṣó ti yẹ àdúrà ni kò jẹ́ ká máa gbà ṣó ti yẹ má wo pé èèyàn kan ṣe kinní kan báyìí sí èèyàn kan hùwà bákan sí ẹ for now ṣó ti gbọ́ ọkọ mi. yàrá òkùnkùn yàrá òkùnkùn dark room orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìtọ́ tó fún nira níbi ìtẹ́kùn ti ń gbé ní yàrá òkùnkùn níbi tó jọ ẹni tí ìṣòro dark room orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìtọ́ tó fún nira. Life after that, a máa ń gbélé ayé bí ẹni tí ó sì. Jújù láyé wà o. Jújù láyé wà. Òkùnkùn bìrì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  lèyí. Òkùnkùn wá gbilẹ̀. Yàrá òkùnkùn. Yàrá òkùnkùn. Tá ò ní lè sọ. Yàrá tá ò ní lè sọ. Ohun ojú rẹ̀ rí. ìjọ fún ló ṣe mí ní sórí mi burú ni báwo ló tún ṣe wọlé tó ṣe gbogbo eléyìí tí mi ò tún mọ̀ tó ń ṣépè fún mi ni. ìdùnnú. Good afternoon. Here's the word at noon. My name is Muhammad Adeola. A young lady named Tomilola was reportedly found dead at her newly wedded husband's house early this morning. The husband, Dan Blackson, who had been on the wanted list of the police, was pictured carrying the corpse of his late wife. We await further investigations and reports from the police. Thank you for listening. Muhammad Adeola reporting. Ẹ gbà mí èmi tí mo kúrò nínú bí báwo ni báwo lè léyìí ti ṣẹlẹ̀ Tómi mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹ
because you're so wonderful. And you've been a source of happiness to me. It's a man by me pay. Kilo days me with a party at your pay. Go to Dibat in party, but all the same, here we are, and then things are going the way it should. Thank God. I just want you to know that I love you, and you're a very beautiful woman, in and out. Well, only that you can love me. Let's just thank God. Iṣẹ́ tó Olúwa ti parí ni. Ọmọ ìpín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo plan láti pẹ́ ní Nàìjíríà. You know, mo kàn pé kí n sáré wá ṣe àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe kí n lè padà. But I thank God that I met you because you've been so good to me. And I love you too. Hello. Hello, Leo. I don't show me need to stop you. No. You're free to come in. Olúwa ṣeun ẹ pẹ̀lẹ́. Gbogbo ẹ. Mo ṣe báyìí. Ó lágbára o. Love him. Love in Tokyo. I love that. Pẹ̀lú ọkọ mi. Ẹ wò mami, ẹ dé sásìkò. Mo fẹ́ kí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi. Kí ló ṣe? Ó jọ mí lójú. Ó ṣe nǹkan kàyéfì fún mi. Ṣé jẹ́ mọ̀ pé gbogbo bó ṣe máa ń pariwo mú wá léni mú wá lọ́la. Lójoojúmọ́ mú wá ni tí mo rò pé bóyá kàn ń waste owó àbọ̀ ń fowó ṣe nǹkan tí ó dà. Ṣé mọ̀ pé ìyàwó mi ń gbìyànjú pé dandan o ní gbogbo ọ̀nà inú ilé wa tuntun yìí láti gbọ́dọ̀ ṣọdún. Olúwa ṣeun. Mom, she's a wonderful woman. Ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bí aya rere ṣe ń ṣe nìyẹn. Ó ṣe ọkọ mi. Ọkọ ẹ ní kí n bó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Lágbára Ọlọ́run èṣù ò ní yà yín. Ẹ wá pẹ́ fúnra yín títí. Ẹ bọ́kùnrin àbíró. Ẹ bóbìnrin àbíyè. Ilé náà wá tù yín lára kò ní ní yín lára o. Lágbára Ọlọ́run tẹ́ bá dáwọ́ dúró lé ìyá máa di yọrí sí eré fún yín láṣẹ ìlú. Ẹ ní ṣàṣetì ń bẹ lágbára Ọlọ́run. Olúwa ṣeun. Ó ga o. Agolọ́ọ̀fù ẹ títí bẹ̀rẹ̀ ẹ́. Ẹ jẹ́ fẹ́ mi ló ń jẹun fẹ́ jẹun o. Thank you, baby. Cheers. Cheers. Love. What? Will you be my wife? Oh my God. Are you for real? Yes, I'm serious about it. I want to spend the rest of my life with you and I want you to be the mother of my kids. Yes, I will. Oh no! Help me to better get me! Get me! Yeah! I tried to be go. You couldn't see my boss because I'm wanted! Ẹ wo tí ọ̀gá ṣì wà nílẹ̀ ìyẹn ra ṣe àìyanjú rẹ̀
orí ti ìyàwó ọ̀gá ṣẹlẹ̀ ẹ̀wẹ̀ má jẹ́ kí n kúrọ́ tán yìí ìyàwó ọ̀gá máa náìsì o ìyàwó ọ̀gá máa da o ẹ̀ṣẹ̀ ní lè dá sí débi ilé yẹn ìyàwó ọ̀gá máa dá sista Tóyìn. ṣé ìbéèrè tí mo bí ẹ lè lọ dá mi lọ. àní báwo ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ń lé gangan àti pé kílẹ̀ ìfúnra yín gbọ́mọ̀ nípa ẹ̀dá sọ. ẹ ṣe ẹ wo ibi ẹ ṣì Ọlọ́run wà níbẹ̀ o ibi ojú ẹ dùn ojú tọ̀dọ̀ mi tó o àkọ́kọ́ bí aago 2:30 mo kọ́ gbọ́ ìlú ọmọ ní kọ́ọ̀bà àyà mi já mo sọ fọ English nga tó àwọn ní AK-47 àmà mi lò dáadáa ní ìyẹn ní àdúgbò ẹni ní ìjẹun ara kọ́ fún sọfọ kí n jáde ẹ̀mí kọ̀ọ̀kan ọ̀rọ̀ mi ní sọfọ ó máa náyà ó lọ́mọ mo padà tó sọfọ gbọ̀ngbọ̀n ìlú máa fi kiri ló máa fi dúró bọ́n dí aago bí 4:00 mo yá jáde síta ń bọ́ òkú ọ̀yà ọ̀gá lẹ̀ wọ́n ti kú to my surprise ń sọfọ ọbẹ̀ ni wọ́n fi gún àyà ọ̀gá pa o èsì gan yẹn wọ́n sọfọ kí máa ṣe sẹ́ńsì mi kọ́ lọ sọ́dọ̀ gọ́vnọ̀ yẹn ní Ambode yẹn ní incident happen call so number alo neighbor yẹn fi pe ọ̀rọ̀ ọlọ́pàá tó lọ fi di ọ̀rọ̀ station. as a security man nínú ilé yẹn kí ni duty yẹn kí ni iṣẹ́ ẹni ilé yẹn nígbà tó dáwọn ọ̀rọ̀ yẹn gan níta tó lè bọ́ta láti secure láti àwọn ilé nínú ilé. wẹ́ẹ́ good question ẹ wo ẹsẹ̀ ni wọ́n bí sáyé kéṣe kiri kéèké bí ònìyàn wọ́n ti bí èmi ó dẹ̀ di dandan yé fún mi máa ń tẹ́mọ̀ mi sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bímọ mo dẹ̀ ti bímọ 2 sí 3 Ọlọ́run ti gbó wọn Ọlọ́run máa pa wọn yẹn níbi dẹ́ sọ́fọ́ ọ̀rọ̀ àgbàlagbà ńlá àwọn ọwọ́ Kàndé Abímbọ́lá ẹ̀sìn tó gbọ́gbọ́n wọn àwọn fún sàfún màlúù wọn rẹ̀ máa ń jẹ́ oko kákàkiri yẹn mo sọ̀fọ́ kí n lẹ̀ ṣe kí n step back ẹsẹ̀ ní ìfẹ́ kú. now ọ̀gá ẹ̀ tó bá ṣiṣẹ́ now gẹ́gẹ́ bó ṣe mọ̀ jẹ́ ṣé o pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ó lè pa ìyàwó ẹ̀. ẹ má kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu mi sọ wá bọ̀dé ó lè tì mí fọmọ sọfọ ònìyàn ṣe gbẹ́rì jẹ mi máa gbẹ́rì jẹ ọ̀gá mi bọ́tú kó kórè wà níbẹ̀ níwájú Ọlọ́run àtẹnìyàn organize wọn mọ̀ dájú they are good couples the ọ̀gá can never kill his wife because jíjẹ́ mi mú ọ̀dọ̀ wọn wà wọ́n lè pa. okay now see I want your assistance. máa ṣe èmi náà lè assist wọn náà. ó ti yá. tálẹ́ǹtì ò fura sí bóyá ní ilé yẹn ni o ládùúgbò ni o àmì láàrin àwọn fámìlì ọ̀gá tó lè dọ̀rọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ wọn. Ọlọ́run má jẹ́ káyé ṣe mí o kọ́ máa yìí lọ ńkọ́ èmi ọmọ bá fún mi ọmọ yẹn fún mi ń máa lóògùn ẹ̀yà ayé dákẹ́ wíkẹ̀ ní AK-47 kí n fẹ́ bọ́ kí n bọ́ sí sábà kọ́ yìí lọ ńkọ́ àfi kó bá Ọlọ́run jọ o ṣẹ̀ṣẹ̀ bá gan máa já o àwọn máa yẹ ká pa sùn kíkù mi o. so àwọn méjì yẹn nìkan ni ẹ fura sí. bẹ́ẹ̀ ni mo lè sọ níwájú adájọ́ mo lè point wọn àtúndúró wọn sọ fún ọ pé sọ ọlọ́pàá ìmọ̀ ara sí mi ní kóòtù. Thank you. I'll get back to you. Mo ti fẹ́ bẹ̀rẹ̀ ta ni mo ṣe ṣó yẹ kí rẹlẹ yìí tó sí mi ojúkọ ẹ̀pọ̀ ojúkọ èrè. mi ò fẹ́ kó ro bó ṣe ń lò yẹn kó bá má jẹ́wọ́ ta ló fẹ́ kó jẹ́ kò sẹ́ni tó máa sọ pé léyìí ó dùn ẹ́ náà ó dùn ẹ́ àdẹ pray irú ẹ̀ fún anybody kọ́lọ́run ṣàánú wa gbogbo wa la nífẹ̀ẹ́ tó mi sìn ó ti wá bó ṣe lóhùn máa wáyé nìyẹn kò sí nǹkan tá a fẹ́ ṣe you just need to take heart okay. ẹ̀yin lè sọ̀rọ̀ báyìí iṣẹ́ àmọ́ ogbó tó ti ṣẹlẹ̀ sí mi sẹ́yìn ẹ mọ̀ pé kò póṣù kan tí bàbá tó mi sì dé láti ìlú òyìnbó náà pa ìgbà tí tòmí dẹ̀ dé mo pọ́ mọ́ mi mo bá sọ̀rọ̀ mo
mo ní tó mi padà síbi tó ti wá kíákíá. Ọmọ mi ní rárá irọ́. Ọkọ yìí náà ni. Ọkọ yìí ni. Ṣé bọ́pọ́ náà ló wá ṣekú pa yìí? Má jẹ́ ká tún lọ nù yẹn mọ́. Since tí case ti wà ní police station, jẹ́ ká fìyẹn lẹ̀ fún ọlọ́pàá. Ọlọ́pàá bá ti kẹ́ẹ̀tì rúùtù bí tó ti ṣẹlẹ̀ gangan. Ọlọ́run àfojú àṣẹbí ẹ̀ ṣùgbọ́n tèmi gan bá ti ń kúrò ní bíbá yín sìn máa pe police station níbi tí situation yẹn bá dé. Tó bá jẹ́ kí n lọ bá wọn bẹ̀ náà ni I will go there. Màá dẹ̀ fi ìyìn bá ṣùgbọ́n jọ torí Ọlọ́run. Mo ti fẹ́ bẹ̀rẹ̀. Jọ torí Ọlọ́run jọ. Mo ti fẹ́ bẹ̀rẹ̀. No, má rò débi. Máa rí mi nírè wípé ọkọ ẹ ló jókòó yìí bẹ́ẹ̀ ni kò sí ní tó fẹ́ tó béèrè tí mi ò ní ṣe fún ẹ wo ẹ̀yin ní kẹ́ bá mi mójútó because ẹ jẹ́ kó jẹun kó wà òkè kó lálàáfíà ẹ ní kẹ́ mójútó ṣe gbọ́. Dádì ewu wọn ò jẹun látànà mo kò ṣe rọra ń jókòó wọn ni wọn ò jẹun wọn ṣe nǹkan kan. ó máa jẹ́ náà ni ẹ máa fọ̀ọ̀sẹ̀ ṣó ti ń sìn ẹ máa fọ̀ọ̀sẹ̀ á jẹun bó jẹ́ tea or light ògì á fi bẹ̀rẹ̀ fún díẹ̀díẹ̀ náà ni kò sẹ́ni tírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí tó máa ń jẹun náà báwo ló ṣe fẹ́ jẹun. bàbá ìjọ yẹ pẹ̀lẹ́ ẹ kú gbogbo gbà thank you so much ṣeun gan ṣeun gan. Well done, sir. Hello, officer. Pè mí padà in the next 3 minutes. Hello, sir. Officer Ṣẹ́gun. Sir. Bọ̀lẹ̀ bá investigation yẹn dé. Ẹ sà kò sí nǹkan kan sà a ṣì wà lẹ́nu ẹ̀. In fact bọ̀bọ̀ gitman yẹn mo ti gbé so mo ti interrogate dáadáa. Gẹ̀ẹ́nú dẹ̀ kó yé mi pé òun suspect àwọn méjì kan. So àwọn méjì kẹ̀lẹ́ ló ti dárúkọ wọn fún mi so I'm working very hard on that to get to the root of the matter. Hello, Officer Ṣẹ́gun. So. You have to make a proper investigation on this. I know, sir. Yes, sir. Yes, sir. Hello, sir. Hello. DPO. Báwo ni? Ní ibo lẹ bá dé? Àwa náà ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yẹn, but ẹ má worry lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa mẹ́ni tó wà ń di ọ̀rọ̀ yìí. Okay, ó mọ nǹkan tí ẹ máa ṣe fún mi. Ṣé rí gbogbo àwọn suspect tí wọ́n wà ní custody yín, ẹ má release wọn rárá o. Okay, sir. Ẹ make sure pé wọ́n jẹ́wọ́. Then ti the other guy tí ẹ sọ pé ẹ ń wá tẹ̀rí yẹn, ẹ make sure pé ẹ wá bọ̀bọ̀ yẹn kàn kẹ́ arrest ẹ. Anywhere tó bá wà bó bá jẹ́nu olè ni ẹ make sure pé ẹ wá kàn níbi tẹ́ bá ti lè get kẹ́ arrest ẹ. Okay, sir. Ẹ ṣé, sir. Kẹ́ ti ń gbọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá because ọ̀dọ̀ ìyá ọmọ yẹn ni mo wà báyìí ibẹ̀ ni mo ti ń pè yín ìyá yẹn dẹ̀ ń sunkún bitterly. Yàrá òkùnkùn dákùn orí mi máa jẹ nílẹ̀ níbi ìlọ́kùn fún nira yàrá òkùnkùn. Kọ́ mi ló tún wọlé lórí same case stand treat. Mo understand the magic. Ebi náà bọ́bẹ̀rẹ̀ ń bá wọn sọ́sà. Ẹ má wọrí sà lágbọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa ròpin kéèsì sà. Mo assure yín sà. Ọlọ́run jẹ́ ká ròpin because mo trust ẹ mi ẹ fẹ́ any disappointment kankan. Ó dọ̀wọ́ lọ sà. Keep it up. Sir. Keep it up. Sir. Thank you very much. Ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ ṣé kò sí tálẹ́bìnrin? Orúkọ mi ni Officer Ṣẹ́gun. Ẹ jọ̀ọ́ Madam Àríkẹ́ ńkọ́? Mọ́mì mi yẹn ṣé kò sí? Kò sí nǹkan kan. Mo kàn fẹ́ rí wọn kẹ́kọ̀ọ́. Ah, okay, wọ́n tiẹ̀ ló ń bọ̀ yìí. Ẹ káàárọ̀ ma. Ẹ rọ̀ ma. Láti State CID ni mo ti wọ́ ma. A fẹ́ rí yín ní àgọ́ wa ma. Àgọ́ yín fún kí ni ẹ ṣe òsì? Kò sí nǹkan kan. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà ni a kò fẹ́ gbọ́rọ̀ kan tàbí méjì láti ẹnu yín náà. Ẹ̀yin bá mi pe ẹnjìnìà Babalọ́lá kó bá mi ṣàlàyé fún mi. Ṣé o ti gbọ́? Mo ti bá mọ̀. Mo ti bá mọ̀. Omomi. Yes, sir. No traces.
Trust me, sir. Could I want to make sure we communicate with Jay-Z 247? Baby. Maria? Yeah, baby. So what's up? Yeah, I'm good. Where are the other guys? Oh, what shall I say? Oh, that's fine. Okay. Guess what? What's that? Do you yet to click? Mutiralat. Wow. Shuri, aramkote mi sọ nìyẹn. Shuri tí èèyàn bá ń hustle lásìkò tí hustling makes sense. Ìyẹn ló ṣe kókó. Then, tá bá dẹ̀ tún ti ń ṣe business, it should be strictly business. Agbe or a relationship. Oh? Anyway, congratulations. Thank you, thank you. But don't you think this calls for celebration? Of course it does. Oh, yeah. Hey, I'll be back soon. Oh. Should we go out or something? Indeed. All right, just give me some minutes. I will. Right. Oh, yeah. I will. Okay. Màámi kí ni gbogbo ilé báyìí? Mo dáràn kí ló dé táwọn pípú yìí ṣe báyìí fún mi? Kí ló dé táwọn pípú yìí ṣe báyìí fún mi? Kí ló dé táwọn dára àjọ ayé mi rú? Ẹ kúkú jẹ́ kí n jáde nínú bí tí bá mọ̀ pé màá kú kí kúkú kú kí kúkú kú kí kú dà. Màámi. Mímí ti pa mi ṣá. Really? Please. Just turn. Please, I beg you. Ẹ jọ̀ọ́. Turn. Demi! Demi! Relax. 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 I know I have failed you as a friend. You were the only person there for me when I needed people most. Shotiye, but me only choice. I just had to do it. In fact, I just here at your wedding, Annie. We were in your house 2 hours before you guys came in.
Femi, what happened? You look so dull. Kí ló ń ṣẹlẹ̀? My mother is in a very terrible condition. She's very ill. And I need 750,000 naira to add to what I have to sort the hospital bills. 750,000 naira. Ah! Let me. Oh, lásìkò economic meltdown yìí. Wait, do you know what I'm saying? O de mo bí gbogbo ẹ ṣe lè kókókó. Ìwọ náà máa ń tètè ní ilé owó bá ṣe jọ wà kókó máa pè owó wọ́n máa ṣe nù pọ̀. You see, anyway, o sábà pé mi náà níyàmọ́, àbí? Yeah. You want me not to try to bargain for, there's no problem. What? What? No, let's pop up to that, you know? Let's drink. See, I understand you and I can feel your pain. I really do not want you to think about anything. Everything is going to be fine. Trust me, she'll be fine. You don't understand. I cannot afford to lose her at this time. Not even ever. I don't want to think about it. She has been there for me when I needed her most. I understand. I'll transfer some money into your account and then you can go use that to take good care of her. So, and let's hope that she gets a quick recovery. My God. Thank you so much. I hope I'm able to pay you back someday. Come on, what are friends for? Why are you thanking me? Oh, thank you. I'll do the transfer right away. Right away? Right now. Thank you. Shut security man. Ìyẹn kéré gan. Ṣó ti yé. I'm sorry. Ó bá wa ṣiṣẹ́ náà, even though tí ó bá pẹ́ tó fi kúrò. Wọ́n dẹ̀ rí pé mi àti ẹ close. The reason tó ṣe appoint mi láti dúró tí ẹ ní ìdákọ̀. Lóòótọ́ o lè má mọ̀ nǹkan kan. Torí gbogbo àwọn drugs tó fún ẹ, ó máa jẹ́ kó wà unconscious. Wọ́n tún fẹ́ fi kó bá ẹ lọ́ ṣe pàyàwó ẹ fún ẹ. I'm sorry. My conscience is not going. And that's the reason why I'm here. You know, to tell you this. Mo sọ fún yín pé mi ò ṣe mọ́ now. That is the reason why you are in this mess. Ṣó ti gbàgbé rules fraternity. Báwo ló ṣe máa sọ pé kò ṣe mọ́? There is no going back. You cannot back out. Oh my God. But really? Ọjọ́ tí mo sọ̀rọ̀ yìí, kò sí anybody tó bá mi jiyàn now. Of course. Kò sẹ́ni tó máa object because wọ́n ti mọ nǹkan tó fẹ́ ṣe ni. She understand, and that is why you are like this. Mi mọ nǹkan tá fẹ́ ṣe báyìí. You know what? Thank you. I just have to do this for you. Thank you. So. Thank you so much. Alpha. Done. Kò sí nǹkan wọ́n mú àwọn olébọ̀. Kí ló ṣe wọ́n? Bí ìmọ̀ nǹkan tó ṣe wọ́n o, báyìí wọ́n ti drug wọn. Ta ló drug wọn? Bàbá rán mi iṣẹ́ tẹ́lẹ̀. Níbo ló wà tẹ́lẹ̀? Wọ́n rán mi iṣẹ́, náà ló rán mi iṣẹ́. How far? Okay. I don't mind.
Anything tó bá máa jásí kó jásí. I just have to save you. You have to leave here now. You can go. See, I can't leave now. Tell me about what becomes of you. These people are dangerous now. They will trace you. No, I can't. Don't worry. At this juncture, I don't mind. I don't mind. You... Move! Move! Ah! 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 Ìwọ ló fà náà. Jọ nígbà tẹ́mi yìnbọn fún Debbie tí mo dẹ̀ confirm pé kú kí ló dúró kí ni wọ́n yìnbọn fún the other person fún. Guy no start. Mo ṣe ní start. No start. Don't tell me make I no start. That's why yìnbọn fún yàn. Ṣé wàá jọ check ẹ̀ dáadáa ní kó tún kú? A ṣe máa jọ check ẹ̀. Ṣé mi ni mo pààyàn? Ó dẹ̀ kí mo dẹ̀ ti confirm ẹ̀ fúnra mi kí ló tún wá dúró fún tó yìnbọn fún yẹn. Okay, kí ló máa ṣẹlẹ̀ báyìí? Don't go kill us. Don't máa pa wá. Ẹ́ ah! Ó Ọlọ́run máa yẹ kí ogun lórí burúkú dùn pọ̀ torí Ọlọ́run wá. Abẹ́ mo de ko jàre. Ọmọ náà lè pa wá. Don't pa wá. Don't máa pa wá. Tọ́ba pààyàn ọ̀run lọ jàre. God, you're rush. Fuck up, fuck up, fuck up. Please have a seat. Have a seat. Yeah. Kí ló ṣẹlẹ̀ gangan bí tí mo ti gbé ẹ? Ìrànlọ́wọ́ yìí ni mo need. Okay. I need láti help me torí èmi fúnra mi mo ti wá nearest police station lálẹ́ ìfúnra ara mi tẹ́lẹ̀ kó tó di pé ẹ rí mi níbi tẹ́ ti rí mi. Okay. I've been abducted by some guys for some time now that I do not know. Unknown guys, I don't know them. Mi ò mọ nǹkan tí mo ṣe. Títí tó bí pé my just wedded wife wọ́n pa tí mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn guys yìí ni wọ́n dẹ̀ wọ́n wá wọ̀kẹ́ wọ́n place picture mi tó wá dàbí pé èmi fúnra mi ni mo gún ìyàwó mi pa tí mi ò dẹ̀ síbẹ̀ mi ò wà available èmi tó ti má àhámọ́ báwo ni mo ṣe máa pa ìyàwó mi. Wọ́n ṣe bí gbà pé bóyá ìwọ ló pa ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ bí pé mi ni mo pa. Excuse me. Help me, sir. You need láti help me. Help me, sir. Ìyà jẹ mí. So ìwọ ni? Èmi nínú dark room ló fi mí sí kò síná kò sí nǹkan kan. Ìwọ ni ẹni tó ti ń wá. Wọ́n ti send signal sí gbogbo police station pátápátá. In fact, it's even everywhere on the social media. As I'm talking to you right now, a ransom has even been placed on your head. That anybody tó bá rí ẹ, ó máa gbowó. My brother, ní case yìí o ní láti help ara ẹ. I'm ready to help myself. Torí ẹ̀ náà fúnra mi mú ara mi wá. Then it means you have to turn yourself in and give up every necessary information that we need. Mo ti turn in. Okay, it's fine. Scorpion ìwọ. Báwo lẹ ṣe jẹ́ kí Don escape? Bàbá kékeré. Bàbá ṣe alé wọn gan. Alé wọn títí di òru kí tó wálé yẹn. Bọ̀ a ti drop dem ṣá. O ti drop. Ìyẹn kọ́ ni issue. Ìyẹn kọ́ ni issue.
bàbá ẹ ṣe ká lọ wo mọ́tò. Èmi ẹkùn. Kakuro bó ṣe wà ní bàbá yẹn ká kó ibà yìí wọ́n gbọ́dọ̀ bá bíbà yìí. Ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ẹ tẹ̀ kẹ́yìn sí ọ. Ẹ̀rọ agbẹ́sẹ̀ reason yẹn tí mo fi ní ká kó bíbà yìí. Lẹ́mi ẹkùn. Bàbá ẹ tẹ̀kẹ́ sí ẹ tẹ̀kẹ́ sí ẹ ká lọ. Níbo? Ṣé ibi ire ni mo fẹ̀yìntì? Ibi ire ni. Ó yá lọ sí gate. Ẹ tẹ́ kẹ́ ẹ ṣe o. Kẹ́kùn mú. Ẹkùn. Èmi ẹkùn. Ẹkùn lẹ́mú báyìí. Ẹ tẹ́ kẹ́ ẹ ṣe o. Èmi lè rọrùn ọkùnrin ẹ̀mí. Àbó lórí burúkú ní dànù. Ó ṣe máa lóhùn mọ́ wa lẹ́ni tá a jọ ń ṣe iṣẹ́ kan náà. Ok, tí ó bá mọ́ wa, how come ló ṣe wà ní custody tiwa? Ó ṣe àtàmárà yẹn. Ok, Chief Johnson ló gbé iṣẹ́ fáwa pé ká bá wọn eliminate engineer Táíwò. A gbà láti ṣiṣẹ́ torí pé iṣẹ́ tiwa ni n ta mọ̀ ṣe ni ta dẹ̀ ń ṣe ta tún rò pé a tún ṣe máa fi lọ́mọ lọ́wọ́. Àwa wò láàrin wa, mo wò ó pé Dan ló máa dáa fún iṣẹ́ yìí. Mo gbéṣẹ́ yẹn lé Dan lọ́wọ́. Ó sàn dodge fẹ́mi kò ṣiṣẹ́ yẹn. Ok, èmi náà gọ́ mo gbéṣẹ́ yẹn fẹ́ lómi. Iṣẹ́ dán tiẹ̀ no wàhálà. Ok, later on mo wá fimúfilẹ̀ mo wá realize pé bàbá ìyàwó ẹ̀ lẹ́ni tá a ní kó lọ pa ìyẹn ni ò ṣe lọ ṣiṣẹ́ yẹn. Interesting. Ok, ó tún ṣe díẹ̀ bó tún ṣe wá bá wa ní òun ò ṣiṣẹ́ mọ́ ó fẹ́ kúrò nínú gang mi. Ó kàn ṣe mí bí ẹni pé kí n faraya bẹ́ẹ̀ mo lo wisdom. Ẹrù òbodò nítorí wípé gbogbo wa la múlẹ̀ àdèmọ̀ pé kò lè táṣìírí torí gbogbo wa la jọ múlẹ̀ ìyẹn ṣú ọ kò possible kò lè táṣìírí bet I'm monitor ẹ kí ni mo lè ṣe monitor ẹ I still have that blood of revenge in me. Aṣọ́títì ìyẹn láṣẹ lọ kidnap ẹ ní alẹ́ ìgbéyàwó ẹ. Yes, ṣé wà lákàtà wa. Chief, ẹ̀yin tó yẹ ká máa wò gẹ́gẹ́ bí àríkọ́ṣe láwùjọ, you are supposed to be a role model in the society. Ẹ wo àwọn nǹkan tẹ wá ń kọwọ́ yín bọ̀. You are dipping your fingers into crime. Kí ló sún ní gbogbo wà pálapàla ẹ̀, Chief? Gbogbo ẹni sí. Gbáwọn ló bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o, bùkátà mélòó ló ní? Kí ló ń gbé tó ń gbé? Ó gọ̀. Ok,
okay because ẹ ti interrogate me mo dẹ̀ ń dá yín lóhùn mo ń sọ òótọ́ fún ẹ ó ti mú ẹ believe pé you are on top of the game àbí. man irọ́ ló pa ṣé orí jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ nílùú yìí láti rí oúnjẹ jẹ nílùú yìí iṣẹ́ ni. Okay. Are you with me? Yeah, I'm with you, sir. And ẹni tó máa jẹ orí àpáta kò ní wẹ́nu akẹ́. Iṣẹ́ táwa ń ṣe tí a fi tó ti mọ́ wa lára nìyí. Tá a dẹ̀ lérò pé a sì máa fi lọ́mọ lọ́wọ́. Are you with me? Pé ọwọ́ pálábá wá ségi yẹn. Iye omi ìwé kí wọ́n máa sọ̀rọ̀ kàtàkàtà àti ṣe. Ọmọ yẹn shift tó wà nídìí iṣẹ́ ìnígboro ni. Tó wá rí shift ẹyọ kan tó wá rànjú sọ̀rọ̀. Àìmọye shift. Forget o. Tẹ́mi bá já kí ṣé wọ́n lè máa bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ báyìí tí ò bá ṣe dẹ́mi tó mẹ́sàn ẹ́ dẹ́mi èmi. Anyway ó dìgbà tí bá kúrò mi náà kí n tó mọ bó ṣe máa treat fọkàn mi torí mo mọ̀ pé má tó kúrò mi. How are you? Sorry to jẹ́wọ́. Kò sàn kan látàrọ. Má wọ̀rí o máa jẹ́wọ́ ń sìn. Listen to it yourself. Àbò lórí burúkú ní dá. Ó ṣe máa lóhùn mọ́ wa. Lẹ́ni tá a jọ ń ṣe iṣẹ́ kan náà. Ok, tí o bá mọ̀ wá, how come ló ṣe wà ní custody tiwa? Chief Johnson ló gbé iṣẹ́ fáwa. Pé ká bá wọn eliminate engineer tàbí àwa wò láàrin wa mo wò ó pé ó Dan ló máa dá fún iṣẹ́ mo gbéṣẹ́ lé Dan lọ́wọ́ ó sàn dodge kò ṣiṣẹ́ ok èmi náà gan mo gbéṣẹ́ ẹ̀fẹ́ lómi lẹ́tron mo wá fimú fúnlẹ̀ mo wá realize pé bàbá ìyàwó ẹ̀ lẹ́ni tá a ní kó lọ pa ìyẹn ni ó ṣe lọ ṣiṣẹ́ ó tún ṣe díẹ̀. Did you listen to that yourself? So ìwọ àti Don jọ ń pààyàn ni. Don ṣàdúró ilé. Ibi tẹ́mi ti gbẹnu dákẹ́ tí mi ò sọ kankan nítorí ìmùlẹ̀ tó wà láàrin wa. Tẹ́mi ń protect wọn. Tẹ́mi gan fẹ́ kú fúnra mi. Ìyàwó mi tó súnmọ́ mi jù tó jẹ́ni tí mo nífẹ̀ẹ́ jù láyé mi ìyàwó mi gan mi ò ever lanu báyìí sọ ọ̀rọ̀ yìí jáde fún ìyàwó mi tó súnmọ́ mi jù nítorí mo respect ìmùlẹ̀ tó wà láàrin wa káṣírí wà tù dánù ata gbogbo ẹlẹ́ ògùn lè sọ̀rọ̀ wọ́n kó èmi sínú wàhálà èmi wà nínú túbú mò ń jìyà protecting them and not saying anything òun dẹ̀ ta gbogbo ọ̀rọ̀ báyìí sílẹ̀. So ìwọ àti Don lẹjọ ń pààyàn kiri àbí? ẹ̀yà wèrè ni orí yín bàjẹ́ ni wọ́n ṣe yín ni ó fẹ́ fi mọ́tò kan mi lẹ́sẹ̀ ní abẹ́fẹ́ báàchì mọ́tò mi orí yín fakó dání ni wọ́n fowó tọ́ yín lé ní kí ló ń ṣẹlẹ̀ gangan a. mi ò wá kún ẹ lẹ́sẹ̀ mo wá pa ẹ́ dànù. àwọn ìyálàyà ẹ ló máa pa ìyálàyà àwọn ìyálàyà bàbá ẹ ló máa pa. owó wà ní mọ́tò. sọ̀rọ̀ speak on. ẹjọ́ ìtòrò náà owó wà ní mọ́tò mi everything tẹ́ bá ń fẹ́ máa fún yẹn. owó àìnídìí kankan látọwọ́ ẹ̀ wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa tẹ́lẹ̀. ẹjọ́. Why will you waste time now? Move. Gbé ẹ̀jẹ̀ báwo gbé. Can't you lift him up? Lift him up like a police officer.
òkùnkùn yàrá òkùnkùn dákùn orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìdọ̀kùn fún nira yàrá òkùnkùn níbi tó jẹ́ ẹni tí ìṣòro dákùn orí mi máa jẹ́ ń débẹ̀ níbi ìdọ̀kùn fún nira. Life after death, a máa gbélé ayé bí ẹni tí ó jù láyé wà o. Òkùnkùn bìrì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  lẹ́yìn. Òkùnkùn wá bilẹ̀. Yàrá òkùnkùn tá ò ní lè sọ. Yàrá tá ò ní lè. Ohun ojú rẹ̀ rí ìwé mi rò. Bẹ́ẹ̀ fẹ́ nìkan ìwé lè sọ. Yàrá òkùnkùn. Yàrá òkùnkùn.